ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Ṣíkà Adé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù. Ibẹ̀ náà ni mo wà. Ohun mi tí mo sọ. Tó bá rí ẹni tí mo sọ yìí, very very handsome. Ọ̀gá ọmọ kí ọ̀gá kó tún wá sí gbọ̀lẹ̀. Ohun mi tí mo sọ, tó bá rí wọn, ó máa trip ni. Ó tún wá nice, very nice person. Òun gangan ló máa fi ti fún nǹkan tá a fẹ́ ṣí yẹn. Má bínú. Ṣé olórí burúkú ni ẹni? No, ṣé wọ́n bá mi ṣí ẹni? Ṣé ojú ẹ̀ fọ́ ni? Tójú ta ẹ bá ti ẹ̀ fọ́, ṣojú inú ẹ̀ náà fọ́ ni? Ṣé o rí mi pé mo wà bínú dẹ̀ dómi sí mi lára? Kí ló fẹ́ pè? Mo ṣàtì ní kó má bínú, ṣé màá mọ̀ máa domi sí ẹ lára ni? Yoshi bí ẹ máa ṣe sùúrù, kí ló ṣẹlẹ̀, kí ló tún dé lọ́sàn gangan yìí tẹ́sùn fa wàhálà, kí ló ṣẹlẹ̀? Ṣé kò ń sun yín ni? Àǹtí ẹ̀ ní kó bá mi béèrè lọ́wọ́ ẹ̀. Kí ló ṣe wọ́n sì tán kọra bí ajá elékuru? Mo domi sí lára, mo ní kẹ́ má bínú. Èmi kọra bí ajá elékuru. Àbí wọ́n bá mi ṣe é ni, àbọ̀ bá mi ṣe é ni, àbọ̀ lórí burúkú ni, àbí kò ṣe é ni, ṣó ṣí ere ni. Sórí wọ, kó tí mo ṣe fún ẹnu lẹ́yìn, á jẹ́ ẹlẹ́nu, á ṣojú èmi àti ẹ. Kí ló tún ṣẹlẹ̀? Àbọ̀dá mi, Yoshi bí a ti jẹ́ dáadáa, ọlọ́tún bẹ̀rẹ̀ wọlé ọlọ́tọ̀ọ̀tọ̀, wọ́n ti pààyàn. Jọ má bínú jọ for real ṣé èèyàn kan kú ni. Ọ̀dà mi èèyàn kọ́kọ́ kú. Èèyàn kọ́kọ́ ti kú. Èèyàn kọ́kọ́ ti kú. Ariwo ẹ tó pa yẹn ló bà mí lẹ́rù torí Ọlọ́run bí pé èèyàn ti kú wọ́n ti gbé jáde ń bí ni. Ọ̀bọ̀dá mo rò kó pàpọ̀ kó máa lójú ẹsẹ̀ ní ìwé pariwo tó tó yẹn. Bẹ́ẹ̀nu sọ́hùn gbogbo ẹ̀ sọ́ta ló ta lọ́yìn bá ìwí tó ní àbí o àbórí ò pé ni. Kí ló ṣẹlẹ̀ tó fa ogorí burúkú yìí? Ọ̀dà mi èmi náà jáde ni mo dé ni mo bá àwọn ti jára torí ìjà ó ń pariwo mọ́ra wọn pé ní sábà wí àwọn yóò ṣe gbákẹ́ mọ́ àǹtí lórí ìyẹn àwọn ọkọ táwọn náà wá kiri. Ṣebí jẹ́jẹ́ mi ni mo dúró tí mò ń káṣọ mi tó ti gbẹ jẹ́jẹ́ kí ni burúkú yìí afọ́jú yìí ó dẹ̀ dé ó gbọ́ mi dé ó dẹ̀ domi sí mi lára sọ fún mi báwọn ò rí mi. Ẹ ò bra Saamu, mi ì mọ̀ọ́mọ̀ domi sí lára, mo jẹ́ ti sọ fún pé kó má bínú, àbí kí ló tún fẹ́ gbà? Tá a bá yọwọ́ ho tó padà lò lọ́wọ́ gbẹ̀yìn ṣé o mọ̀ pé pẹ̀lú ẹjọ́ tẹ́ ìròyìn sìn ọmọ ìlú lọ́pọlọ ìwọ ló jẹ̀bi nìyẹn. Ó rí bó ṣe fohùn tútù tó fi sọ̀rọ̀ sórí kórìí ẹ ti dànù àti pé ẹ gbọ́ kí ló fà tẹ́yìn náà fífi lé yín lẹ̀tẹ̀ fi wá gbàké lórí ń bí. Ẹ̀sẹ̀ àwọn ṣe bẹ́ẹ̀ náà ni mo wá ẹbí mo fẹ́ wá gbéṣẹ́ fún ẹni owó ni mo gbé wá fún yín. Èmi ló wá torí tèmi ló ṣe wá síbí èmi ló wá fún lówó lọ́dẹ̀ fún ẹníkè lórí. Àlejò alálejò lòdè yìí ṣé kọ́ máa rí wa bíi wípé a ò ní tìǹú lé ike tá a fi ń tọ́lẹ̀tì ló wà lọ́wọ́ wọn yẹn ìgbálẹ̀ ló wà nílẹ̀ yìí. Àlejò tó wá síbí ìsìn àwọn máa ní kí ni ìgbálẹ̀ ṣe nínú rẹ̀. Ìjọba bí dánú yín ẹ jẹ́ kí n padà rí inú ilé yìí ẹ̀yin wẹ̀rẹ̀ wá sí èrè gbogbo yìí ẹni ẹlẹ́ni tó gbéṣẹ́ wá fún mi àtọwọ́ ẹ dẹ̀ kó sí orí ara yín ẹ dẹ̀ fọ́ níkè lórí ṣé kó tún gbowó lọ ni èmi tó jẹ́ pé ọ̀ka ni mí ibi tí n bá ká sí báyìí òun ló ń jẹ mí wá bá mi àbí bẹ́ẹ̀ kọ́ kó gbowó lọ ẹ̀rí ìrànwọ́ tó bá bí dánú yìí ni mo sọ kó tó padà wá sínú ilé yìí kó sì tó parí. Arábìnrin fara ẹ balẹ̀ o fi ara ẹ balẹ̀ o inú yàrá mi láti máa yọjú ẹ o níṣó. Sórí kan tó fà. Wọ́kàn àgbáyé oṣù ọdẹ. Kí ló ṣe yín náà? Ẹ̀rọ ráyè tí mo pè yín padà. Ṣé mo jẹ́ tí mo pè yín padà kẹ́ máa gan lé àbí? Kí ló dé gbogbo ìgbà ìjà? Kí ló ṣe àwọn obìnrin máa wà láàrin? Ẹ wo ṣe ti rí àgbàlagbà lẹ́yìn méjèèjì. Ẹ ti máa ń disturb ọ̀rọ̀ Saamu jù. Even àwọn ọmọ bá ṣe wà. I like it bí wọ́n ṣe. Kí ni? Ẹ wà gbà mí kẹ́ ẹ̀. Ìwọ ń sọ̀rọ̀ bí tí mo wà. Jọ ń gba owó ló dé. Ń bọ̀ náà ti mú ẹ wá.
ń bọ́ ló ti rìn wá ṣọ́ ààrẹ gidi gan ìwọ náà mo ń wọ̀ ọ̀nù ẹ pẹlẹbẹ mo ń wọ̀ ọ̀nù ẹ èyí tó ti ń ṣe sẹ́yìn ló máa pè sórí tí bá gbá ẹ mú tí mo bá ra ìgbà pẹlẹbẹ ó máa ṣe é bí múfì wà á rò bóyá òwò season film ni àtiwọ́ náà tí bá mú ẹ nínú lẹ́yìn iṣẹ́ tí mo máa fi ṣe é ó máa rò bóyá wọ́n bá mi ṣe é wá láti ilé agboolé yín wá ni ìbọn ni máa lọ wá. yóò ṣe bí ìbọn lórí kí ló ṣẹlẹ̀. kí ló dé kẹ́rà báyìí ẹ sọ tẹ́ ẹ bá máa sọ mo dẹ̀ tún mú yín wọlé ẹ wà nínú AC ẹ wà nínú everything àbí AC àtinúwá ọ̀fẹ́ yín dẹ̀bẹ̀rẹ̀ sí ní bàrà jẹ́ ẹ láǹfààní àti wọnú gọ́gọ́ta nínú headquarter gbogbo community mẹ́wẹ̀ẹ̀wà ẹ fìlà tó ẹ bẹ̀rẹ̀ sí ní fọwọ́ rà rí ojú kẹtọ́ gbà yín lọ ni má fọ yín rin nǹkan ẹ sọ tẹ́ ẹ fẹ́ sọ jàre owó lẹ́lẹ́gbẹ́ wá fún mi. ẹ má bínú sá ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n fẹ́ ṣí palm wine joint kan wọ́n dẹ̀ ní ìdíyàn tó máa play fún wọn mo ṣe ní pé àpé mo mọ̀ èèyàn kan tó mọ ìlú tó mọ ní kọ dáadáa pé màá wá sọ fẹ́ náà pé kó wá kó ba lè bá wọn ṣí ibẹ̀ yẹn tó mọ̀ pé ẹ good gan kan tí mo bá wá ní ìyẹn kan tó fọ́ mi níke lórí. àwọn ẹ ṣojú sókè wo mi o ẹ̀rù ń bà mí ẹ ṣojú tán kí òun náà nìyà bí. nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. kò sí wàhálà no problem èlò náà fẹ́ fún mi àti pé jọ̀wọ́ náà fẹ́ ṣe. èmi ò wá mọ̀ ọ́ iṣẹ́ yín ni pé kẹ́ lọ síbẹ̀ kẹ́ bá wọn dúnàdúrà kẹ́ bá wọn sọ iye tẹ́ fẹ́ gbà kẹ́ dẹ̀ ṣeré fún wọn dáadáa kọ́ tèmi mọ̀ nìyẹn. mo ṣe máa lọ bẹ̀ lọ máa dúnàdúrà ẹ̀yin ò lè sọ yẹn tẹ́lẹ̀ kó tó di pé mi máa débẹ̀ ni eléyìí ti make sense dadi ṣé bí ẹnu mi ò ká ẹ báwo náà gbọ́dọ̀ wọnú yàrá ìmọ̀ àbí tí mo rò pé ọ̀tẹ̀ ló rọra dínkì wá fàlejò torí ẹ̀kọ́ mẹ̀tọ́ wípé tàlejò bá wà nínú yàrá mi ó yẹ kó lọ́ra dínkì wá mi ò sọ bẹ́ẹ̀ kó gbọdọ̀ wá sínú ilé olóṣù mi. kí n má wá síbo èmi ò ní dénú lé mo kó sí gbogbo tẹ́ fẹ́ ṣe fún mi bọ́dà Sàámú kó síbi tí mò ń lọ èmi àti yín àtijọ́ lẹ̀ pọ̀ kó síbi tí mò ń lọ àwa wí tán ẹ wá mọ́bìnrin kan wọnú ilé Ọlọ́run yọ yín tẹ̀ tilẹ̀kùn yàrá yín látẹ̀yìn tó bẹ́ẹ̀ pẹ́ tilẹ̀kùn yàrá yín ni nǹkan tí mi ò bá fi ojú yín rí lẹ́nu á yà yín lẹ́nu woman nǹkan kan ò ṣe mí o ojú mi ò fọ́ o mo mọ̀ọ́mọ̀ fọ́ ike yẹn mo mọ̀ọ́mọ̀ fọ́ ọmọ ẹ lórí lẹ́ẹ̀kan ni toró dé nísìn ó ṣe he is fine he is tall ó handsome ó morin kọ ó tún funny jọ́ torí Ọlọ́run ṣe bọ́ọ̀rin náà kọ ṣọ́jọ́ comedian lójú ẹ. mo jẹ́ comedian mo jẹ́ horror actor àbórí ẹ̀ bàjẹ́ ní kí ni tiẹ̀ àlejò wọnú lè tún wá disturb mi woman get out. ẹ jẹ́ fara yín balẹ̀ tọ́lá ti ń tàn ìwọ́n sọ pé fine fine kí ló ṣe bí òṣèré kí ló ṣe bí. bọ́dà Sàámú ẹ̀yin ni mo wá rí kí ló ṣe bí. lójú ọ̀nà kó jẹ́ bábọ̀ tí wọ́n jọ. ọ̀rẹ́ màá ní gé yìí kí ni mo fi kọ́ ẹ́sì tó ṣubú lé bọ́dà Sàámú lórí aṣẹ́wó àgbà yìí kó ọjọ́ tó wọ́n lè máa fọmọ yín lórí o onírànlọ́ aṣẹ́wó mo kọ̀ ọ́ra fọmọ ayé yìí máa bàjẹ́ ni woman má bínú ní sùúrù bọ̀ ò ní gbọ́wọ́ mi lọ ní sùúrù ayé yìí máa wọ́n orí yìí ti bàjẹ́. ọlá ti ṣẹlẹ̀ owó ṣàmàlẹ́ ló bọ̀ dáyìí báyìí. Saamu Alajo oṣù bá tán mo fẹ́ tó mi yí sọ́tún sósì fún mi good boy tó sì. I want to use my home training mi ò ní gbé kọ́ bí mọ́ mi pé mi tó bá kọ́ mi lọ́mọ ó pè mí àní tó bá kọ́ mi lọ́mọ yìí pè mí. I want to use my home training mi ò ní gbé kọ́ bí mọ́ mi pé mi tó bá kọ́ mi lọ́mọ. wá a ti gbé orin yẹn láti ẹ̀kọ́ ń bẹ orin yẹn make sense ó make sense gan. ẹ má bọ̀ wá rárá. ṣàyè gbá mi torí mo fẹ́ kí sẹ́. Bóyá bí fèdí ní tọrọ, let me enter the place mo ní kọ́kọ́rọ́. Ní gbàǹgbà ní tọrọ, jẹ́ kí kò fún ẹ ní tọrọ. Yọmọ kì í mú kó sọ̀rọ̀. Pépépé gbòógì lásán ni. Kí ni gbogbo ilé? Kí ló ṣẹlẹ̀ bíbá? Àbí Fúnkẹ́ kọ́ leléyìí ni? Fúnkẹ́? Òun náà ni. Bọ̀dá ẹjọ́ kí ló ṣẹlẹ̀? ẹ wò bá ṣe bí ni nìyẹn o jẹ́jẹ́ mi ni mò ń lọ ó dẹ̀ dá mi dúró pé àwọn fẹ́ jó ẹni pé wọ́n mọ jójó gan in fact. Ìjà máa lọ. ó gbádùn orin yẹn jù. wèrè wo làwọn eléyìí ṣe ń bì wèrè wọn náà ń pèsè. ó ṣe é. bro Sam
nǹkan tí mò ń wo yìí kò ń ṣojú lásán náà. ní pé kí ni. àwọn tèmi ń rí yìí as in age wọn ti kọjá èèyàn tó lè máa ṣe nǹkan báyìí. arúgbó làwọn tí mò ń wo yìí o. irọ́ sí gidi làwọn lè ṣe báwọn rè they are beautiful ladies. mi ò mọ̀ bóyá ojú mi ní the glass arúgbó ni wọn àbí báwo. bro Sam àwọn omidan rẹ̀ ọmọge gidi ni wọ́n. àwọn ọmọge gidi rè. gidi náà ó dẹ̀ wọ́n á jó láàrin títì. Bro Alpha kí ló ń ṣe yín. kò sí nǹkan tó ṣe mí àwọn la máa bí tí nǹkan bá ń ṣe wọn because mo lọ jẹ́jẹ́ mi wọ́n dẹ̀ dá mi dúró báwọn fẹ́ jó èmi mo dẹ̀ ní bluetooth. kí ló ṣe yìí. bro Sam mi ò lè ṣí mú láíláí mo sọ bẹ́ẹ̀ ẹ wo náà bó ṣe wẹ̀yìn yẹn ó dà pé kíní yẹn ká kúrò lójú wọn wọ́n wá come back to their senses òun ló fi sá lọ yẹn notice. orí wọn burú ni nǹkan kan ò ṣe wọn ìyá wọn láyé ń ṣe bí wọ́n ṣe wà yẹn tí wọ́n gbóhùn mi orí pé wọ́n wẹ̀yìn straight. bẹ́ẹ̀ ni wọ́n wẹ̀yìn. wọ́n mọ̀ pé táwọn ò bá kúrò bí láàrin ìṣẹ́jú kan máa ṣépè fún ìyá wọn ni ìyẹn gangan ló ṣe wọ́n kò sí ní tó ṣe wọ́n wọ́n ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣòṣì ni bóyá ó ti bẹ̀rẹ̀ challenge mi wípé àmọ́ máa jó lójú ọ̀nà àwọn èèyàn lè máa wò wá wọ́n fẹ́ ṣe káwọn èèyàn túbọ̀ lè máa jó káàkiri ní street orí yín yí tó bọ́ ṣe wá rí yín yẹn ẹ̀rù bá wọn ni. bá wọn. wèrè kan lọ́jọ́ kan ní community kan most especially community mi ni wèrè ti generate jù wèrè ara ti yín ẹ̀yin ò ní stop ẹ̀ àsínwé ara tèmi èmi ò ní jẹ́ kó sàn kí n lè fi wo wèrè yín we shall see we shall see we will continue the episodes to the end of the episodes. ẹ ti gbọ́ yẹn ẹ máa ṣe ẹ máa bá wọn lé. kí ló ṣe bẹ́ẹ̀ náà kí ló ṣe nǹkan yẹn. ọ̀gbẹ́ni kí ló rí bàá kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà. àjò ni ọ̀pọ̀ àjò gidi ṣé tó tọ́jú yẹn ló máa ṣá. bàjẹ́ ó ná má bàjẹ́. owó kan tó bẹ̀ tí kò bá ṣe bọ̀dá yẹn tó sọ pé kí lè ṣe bẹ́ẹ̀ kí lè ṣe bẹ́ẹ̀. ọlọ́run àti bá máa jó lọ. Fúnkẹ́ tọ́lúwọ̀lé Fúnkẹ́ ò lè dìde Fúnkẹ́ Fúnkẹ́ tọ́lúwọ̀lé Fúnkẹ́ tọ́lúwọ̀lé ó tẹ̀ dá mi mọ́ Fúnkẹ́ bọ́ tó ṣubú sí ibà ní mi mọ́ Fúnkẹ́ ẹ̀dẹ̀wù Fúnkẹ́ ẹ ṣe sùúrù. Ma, kí ló ṣẹlẹ̀? Báwo ló ṣe ṣẹlẹ̀? Ó kọ́ fẹ́ ṣí gate tó dẹ̀ ṣubú. Ó fẹ́ ṣí gate tó ṣubú. Báwo ló ṣe máa fẹ́ ṣí gate tó máa ṣubú Fúnkẹ́? Kí ló ṣẹlẹ̀ náà? Ẹ ní láti máa mójútó. Ẹ ṣe ọkọ pẹ̀lẹ́. Nǹkan tí mò ń bi ẹ́ ni wípé ṣé wàá tó wà yẹn wàá dúró síbẹ̀ kò sí wàhálà náà a máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ all right there. Babe, kí ló sọ? Ó lóun máa dúró síbẹ̀ sọ ọmọ lọ bá ń bẹ̀rẹ̀ yẹn ó ṣe problem. Baby. Gbà síbẹ̀. How are you? Hello, ma. Yes, ma. Ṣé wà okay? Adúpẹ́, ma. Báwo ni? Fine, thank you, ma. Ibo ló dà báyìí? À ń lọ school ni, ma. Ẹ ń lọ school báyìí? Ẹ ń lọ school kò sí ìwé kankan lọ́wọ́ anybody nínú yín. Ṣé ẹ dẹ̀ rò pé yín ṣì wà ní school báyìí? Àgàgà ìwọ yìí school ló ń lọ ló gbé bag dání báyìí ló gbé bag dání báyìí. Sister mi ṣe bí mo ti sọ fún yín tẹ́lẹ̀ nínú ilé mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé computer test la fẹ́ lọ ṣe ní school gbogbo kọ́tà dé tí máa fi ṣe review ó wà ní school. Computer test. Èmi ò ní pé kò ń ṣe computer test o. Má jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ the other time yẹn tún ṣẹlẹ̀ o. Tó o ṣubú dànù síbi bá ṣe rántí pé ṣe ni mò ń da omi lé ẹ lórí. Má jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ the other time yẹn tún ṣẹlẹ̀ o. Kó o ṣọ́ ara ẹ gidigidi gan o. Kò ní ṣẹlẹ̀ mà kò ní ṣẹlẹ̀ mà ẹ má bínú mà. Kọ́ má bínú. Ó dàbọ̀ mà. Ẹ ṣáà rọra ẹ rọra ṣe ti gbọ́. Yes ma ó dàbọ̀ mà. Bro Sam pẹ̀lú nǹkan tẹ́ sọ sílẹ̀ yìí nípa palm wine joint tó ṣe fẹ́ open yẹn mo feel pé tá bá pe àwọn obìnrin tá bá invite wọn tó bá ń jó ó ti yẹn ó máa tún add more beauty sí nǹkan tá à ń ṣe yìí. ǹjọ́ jẹ́ mọ̀ pé ọmọbìnrin náà ó sọ nǹkan tó ju ọmọ bẹ́ẹ̀ àbí mi ò sọ fún wọn. iye òde mọ́ ó sọ fún ọ ìyẹn kò lè èlé rárá
àìmọye àwọn ọmọbìnrin kéékèèké yẹn ìyàn fẹ́ darapọ̀ mọ́ gúrùpù wa ní àdé mọ̀ pé Sàámú kò fẹ́ obìnrin inú gúrùpù yìí ṣáà máa ń fojú lé wọn sẹ́yìn ká bá pè wọ́n lọ́wọ́ kan báyìí ṣọ́ máa ṣíwá bí èṣù. wọ́n máa rọ wa ni. gidi gan ẹ̀yin ẹ̀kọ́ sọ yóò obìnrin tẹ́ fẹ́ a máa bá yín gẹ̀ẹ́tì wọn. ó dà tó máa ṣẹlẹ̀ lé tó bá dọ̀la ẹ̀yin ẹ pè wọ́n wá bíi 6 kí n screen wọn máa screen wọn létí èyí ń sìn máa ẹ mọ̀ kìtà bá máa screen a máa wo wájú a máa wẹ̀yìn torí irú bí tá a fẹ́ lọ yàn ṣáà máa ní quality tó fẹ́ gbé lọ síbẹ̀ ọjà wo lọ́ fẹ́ lò a máa screen wọn ìjọ náà ti bọ́kùnrin lájọṣepọ̀ gbẹ̀yìn èyí tí ó ti kàn bọ́kùnrin lájọṣepọ̀ gbogbo ẹ̀ náà la máa wò ayé ọmọ pẹ̀lú tó bá ti bọ́kùnrin lájọṣepọ̀ ní gbogbo ìgbà wọn lè bẹ̀rẹ̀ ó lè bẹ̀rẹ̀ ẹ̀yin wọn máa kákò ní ọmọ tó dẹ̀ fẹ́ yóò dẹ̀ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ délẹ̀ àgàgà tó bá jẹ́ virgin nínú wọn ọlọ́ àmà gbowó bí bọ̀rọ̀ gani lọ. lásìkò yìí ọmọ tó lè tọ́jú ààrẹ dàsìkò yìí kí lè wúlò tí yín. èmi náà lè jó. ẹ rí ibi tó ọpọlọ wọn wà à ń sọ̀rọ̀ ọmọbìnrin ẹlẹ́yìn náà èmi náà lè jò ẹ má má nà ìjòjò kù. mo máa rówó ṣayé mo máa rí mọ́ nílò ayé ìgbádùn láyé mi gbẹdẹmukẹ ní màá rí gbẹdẹmukẹ mo máa rówó ṣayé. Kí ni bọ̀dá jáde ṣe fún ẹ? Tó fi dómi ìgbẹ́lú wọn lójú. Èmi ò dómi ìgbẹ́lú wọn o. Omi ata tí mo fẹ́ dà wéré yìí ni mo fẹ́ kó fojú gbà. Ní ìmọ̀tẹ́ gbà wọn náà, wọ́n máa yọjú ṣọ̀ṣọ̀ṣọ̀ kiri ilé onílé. Òun náà ṣe fojú gbomi ata. Àyà mi padà wà dùn wọ́n gbọ̀ mọ́. Omi ata ni. Tó bá dómi ìtọ̀ ní ayé ìyẹn wọn ni. Ẹ ń dómi ata lu ayé lójú kí ni túmọ̀ eléyìí? Ní ìwà àbí, nǹkan tí mo máa ṣe fún ẹ nínú ilé yìí, nǹkan tí mo máa fi ojú ẹ rí nínú ilé yìí, ara ẹ kọ̀, wọ́n fi èmi ẹ̀gbọ́nà, máa fi ẹ lákàlàkà, ara ẹ kọ̀, wọ́n máa pa ẹja mi. Wọ́n wọlé kò sí kàtó lè ṣe àgbàyà òṣì. Ó dà máa bá ẹ má bá lọ rákà ní lajú. Ó ṣe é là kí ni bọ̀dágàlẹ̀ yín náà ẹ kẹ́ra. pẹ̀lẹ́pẹ̀ wá tí bọ̀dágàlẹ̀ kẹ́ra gan bẹ́ẹ̀. Ọ̀nà ni wọ́n kẹ́ra. ẹ bá yẹ kẹ́ra báyò omi atanọ́dà lù yín lójú o tó bá dómi ìgbẹ́ni bó ṣe wà yé sìn fún ara mi ni màá mú yín lórí òkè ayé yẹn tí wọ́n máa deliverance yín bẹ́ẹ̀ ni tó bá lẹ̀ dómi ìtọ́ ní nǹkan mi wà tá a lè ṣe sí ẹ àmọ́ tó ti dómi ata ìgbà kí ẹjẹ báyìí fẹ́ ẹjẹ báyìí fẹ́. Rebel Production. Ìwọ́n dè wá sí èmi tí mi ò kì í sùn ẹni tí ó sùn ló sùn kókó wọlé ṣó ti sùn. Kúkẹ́ ìwọ́n dè wá kókó ṣó mọ̀ kó ṣe kókó má lọ sùn má lọ fún kókó tó ń dà fún mi lákàrà sí kókó. Ó make sense dákú yòókì lọ tó wá kiri ìgboro ẹ. bọ́bọ̀ ọmọ adọ́la rẹ̀ á lọ bí kọ́kọ́ bẹ́ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ bẹ́ẹ̀ gbọ́dọ̀ mú tiẹ̀ òun dọ̀ọ̀lù ẹ̀. Hey! Yay! Yay! Apa kí ló fi àbíká gbá àwọn bébí sí wọ̀nyí ni? Agbó wọlé ó make sense lọ. Kúrìyè.
Bàbá ẹ fi bẹ̀rẹ̀ jàre kí ló ẹ̀rẹ̀ gbójú kúrò bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀. Ajé máa bàjẹ́ ni. Wọ́n ní kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ó ní kí bàbá fi bẹ̀lẹ̀. Ẹ já wèrè ni. Sórí tí n bá yọ ìlẹ̀kẹ̀ lọ́rùn tí n bá fi gbá yín tí yín ta nìyẹn. Kí ló ṣe yín lọ? Àwọn girlfriend wa ni wọ́n bàbá. So nǹkan tẹ́yìn gẹ́sì yìí ṣe ń bí wà lélẹ̀ yá bì. Nǹkan tẹ́yìn ṣe ń bí lélẹ̀. Wo fi wọ́n lẹ̀ o. Ṣé ẹ rí i? Mo mọ ẹni tó ní bí o. Mo ṣì ń padà bọ̀ wá báyìí. Tí n bá padà dé ibà tẹ́ ẹ bá lo oṣù kan sí nínú ilé kẹ́ ẹ pajá fún mi tí n bá ní jẹ. Já lọ. Lọ́bi tá a lọ jọ ẹ̀ fáwọn ilé ilẹ̀. Àwọn ilé ilẹ̀. Má wàásù fún wa jàre, ìwọ náà ṣe mẹ́rin kan tó kù. Kò ṣe mẹ́rin kan tó kù. Ṣé pásítọ̀ ni wọ́n ni? Bàmí ṣí bí kí ní ìjọ. Má wàásù ẹ̀ sí jàre. ayé wọn lè máa bàjẹ́ ẹ wo. bí mo ṣe ń wo ìṣe kò ṣe pé nǹkan ń ṣe wá ṣá. kí ló mí pé nǹkan ò ṣe wá nǹkan ń ṣe wá o nǹkan gidi ṣe wá ó bá ṣe ń jó náà. olóògbé ní gbẹnu dákẹ́jà rẹ kí ló ń sọ lẹ́nu kí ló ń ṣe wá ṣo fẹ́ gbọ́ kò sí nǹkan kan tó ń ṣe wá ṣé èèyàn máa fetí gbọ́ good music kò ní vibes ni àbí kí ló ń sọ lẹ́nu náà. kò yé mi bá mi sọ fún un kó tiẹ̀ jó bírè mi báyìí tó pé tí bá ti gbọ́ music báyìí gbogbo orí mi máa ń dàrú ni ọpọlọ mi máa dìde ni wọ́n ní pé kí n máa jó music is life and dancing is good health tí ok ẹ sọ fún mi sí tára ọba ya ṣá lè gbé bọ́dì ni ṣá lè jó ni ẹ wá sọ fún mi pé kí ni ok ayé mélòó la wá ń sìn yìí tẹ wá sọ pé kí n máa gbé bọ́dì pé kí n máa jó pé kí n máa fèsì rájú aláyé kò sí kòkó tó ṣe wá jàre we are fine very fine babe ọmọ very fine máa rí jó mi ní jó máa rí jó mi ní jó kí tèmi má rí bẹ́ẹ̀. bàgẹ́ dídá ṣé bá ní kan fún aṣọ níta ni àbẹ̀wò ní gbogbo wèrè gan báyìí ìdí ìṣẹ̀lẹ̀ àbàtìfà tó bí 35 minutes ṣáṣọ ògbẹ́ni kí ló wá káàkiri kí ló ṣe wọ́n ṣàkọjú bó ṣe yẹ lọ bọ́lájà ni. bọ́lájà ni bọ́lájà ni ẹni sùn. agoro rè mo rí agoro ò lè dá lẹ́kùn sí ní lẹ́kùn tún ga ju ẹ lọ. brasa agoro brasa abana kinde abana aláàánú mi okó ọjọ́ mẹ́ta okó ọjọ́ mẹ́ta kò sí nǹkan tí ò kì í fún mi. tínú bá bí bó ṣe wà yìí wọ́n lè fún mi ní iPhone 15 plus. bẹ́ẹ̀ni iPhone 15 plus ẹ wá gbà ní ọ̀dọ̀ Jama telecommunication lókèlè owó ìbẹ̀rẹ̀ tí wọ́n rí gbà. ó yá ṣé pèsè pé wà fún mi ní iPhone 16 plus pé tó bá fún mi ní iPhone 15 plus kí nǹkan kan ṣe. iPhone 16 bá ti jáde ẹ tún wá gbà ẹ ṣáà máa sáré bọ̀ lókèlè owó lọ́dọ̀ Jama telecommunication. kò ní kò ṣe pé ní o ti boycott. ẹbí gẹ̀ẹ́tà ó boycott yẹn pé àfà orí ẹ pé kò sí nǹkan tí ó kì í fún mi. agolo ibo ló ti rí. èmi àti wọn kan sọ̀rọ̀ ń gbòòrò ni o ni wọ́n wá dárúkọ ẹmu pé mo mọlé brasa ni mo bá mú ọ wá. orí mi ti wú. Saamu mo wá tòwótòwó ni. Máa rí jẹ́ kọ́kọ́ lọ gbẹ́nu fún mi. ó yẹ ìlú. ẹ jẹ́ kí ìlú wọ́n tó. gbẹ́nu wà fún mi gbẹ́nu. ẹ má jẹ ìlú. ṣé ẹ bá jẹ́ bọ̀dá jẹ́ ti bàjẹ́. ó yẹ pé ẹ má jẹ ìlú. máa bọ̀ wájú olówó òkè dàrú bí kó lè ní jẹ́sì orí yẹn lókè kékeré ni o ti bẹ̀rẹ̀ ọ̀la kékeré ni o ti bẹ̀rẹ̀ ọ̀la. ó dàgbà tán o tún ń ṣoge 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 nítorí ire lọ́tún lọ́sì kó wá bá mi o ire
rè lẹ́ẹ̀kan yẹn èmi wò bí akíkọ̀ tẹ̀ sí ẹgbà kí ló ṣe mo fẹ́ kí ìyanjú ọ̀rọ̀ olówó tó kí tó dẹ̀wọ̀n lẹ́nu ẹ̀jẹ̀ kí ló ṣe kí ló ṣe òjì náà òjì ẹ bá ń gbé ẹni omi tẹ́ ẹ bá rí tọ́lẹ̀tì omi tẹ́ ẹ bá rí tọ́lẹ̀tì ẹ bá ń gbé ẹni omi tẹ́ ẹ bá rí tọ́lẹ̀tì ẹ gbé wá kí ló ṣe. Saamu Alajo. irú kí ni gbogbo eléyìí báyìí ẹ lọ́mọ ṣubú ẹ domile lórí ẹ tí lóun àtàwọn ọ̀rẹ́ ẹ̀ tún jọ ń jó wọ́n dèrò òbí báyìí ṣé kò yẹ kẹ́ ti mọ̀ pé mẹ́díkálì ọmọ yìí ò wá òkè kí lẹ wá ń wò láti jọjọ́ ẹ̀. kò wá òkè ibi tí bá wò kò wá òkè ní ọmọ tó jẹ́ pé ní àárọ̀ yà láàárọ̀ ẹ̀ òun àtàwọn ọ̀rẹ́ wọn ń jáde mo ṣe ń sọ fún wọn yìí pé mò ń bá wọn wí pé ẹ kojú sí nǹkan tẹ́lẹ̀ ṣe kò sí anything tó ṣe ó kò déédéé pè mí ni pé ó ń jó ló bá ṣubú bá ṣe dòrò hospital nìyẹn kò ṣe ìgbà míì ó mà wà lágbára. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ báwo wá ní báyìí sí ẹ rájà rí ẹ tún ti débi ẹ pẹ̀lẹ́ ó ti pẹ́ tá a ti wà bí àníwájú ọ̀dọ̀ mi ló dédé ṣubú sí ọlọ́mọ máa jẹ́ kí n rí bí ara tá a dẹ̀ máa sọ nìyẹn ohun tó burú jù láyé yìí ó ní àkóbá kò sí béèyàn ṣe strong tó láyé yìí kò sí bó ṣe lówó tó kò sí bó ṣe lókìkí tó àdúrà tó yẹ important jù téèyàn máa gbà rí pé Ọlọ́run má jẹ́ kó rà àkóbá torí kò sẹ́ni tó lè wé àkóbá jákọ́ lọ́wọ́ ṣàánú mi lórúkọ Jésù Ọlọ́run má jẹ́ rógun àkóbá Ọlọ́run ò ní jẹ́ kí èmi o kí n rógun àkóbá gbogbo ẹni bàbá mi ṣe àmì ní orí ìjókòó yìí àbẹ̀ní wíẹ̀ onírógun àkóbá láyé ẹ̀ lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ni ẹ wo omi tán gbé síbi wọ́n ti gbé lọ. ẹ ó ti gbà tán. ó ti gbà tán ó ti mú omi méjì pẹ́rẹ́ ṣé mi lẹ wá ń tàn abẹ́ ìmọ̀pọ̀ oyún ló ń ṣèyàn bẹ́ẹ̀ tí èèyàn máa fi ń dákú lójijì mélòó nílùú tèmi ń lù tó ń jó tó fi ṣubú tó bá jó bèsèlè ló ń kọrin kọ tó lọ di pé ọmọ ọlọ́pàá lámà ti gbàjọba o ìjọba kí ni ó gbàjọba orin ẹmọ̀kì tó bá fi lè ṣubú gbẹ̀ tó ṣubú báyìí UCH náà ń gbé lọ àbí kó lọ jẹ́ Portable ló ń kọrin lọ́wọ́ tó ń jó ṣé àbùkí ní táà sọ ìkọlà máa sọ kó lọ ní amẹ́bàbù àìníjẹ́jẹ́ sùn ló lọ jẹ́ yẹn ló ń jó sí ibùdó ẹ̀rọ kò ń lọ hospital ẹ̀rọ kò ń gbé lọ kì í ṣe Nàìjíríà yìí ó ń lọ nìyẹn Ọlọ́run ṣe ìyanu o oyún ló ṣọmọ yìí o ṣọ́ ti sọ fún yín oyún kọ́ sí wàhálà ẹ ṣe gọ̀ọ̀sán ẹ ṣe kárì àárọ̀ ni olóńgbò sunkún kí ló dé ò wá gbójúlẹ̀ ò fẹ́ kí n sọ gbogbo ètí mo fẹ́ sọ́tọ́ kí n lọ tọ́kọ̀ tó gbójú sókè nígbà tó mọ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó mọ̀ pé inú gbogbo bí ni màá wò kọ́tì máa mọ̀ mo gbọ́dọ̀ mọ̀ lórí torí jọ́ mi ti ń bá padà àbí kí ló ṣe ẹ́. nǹkan ò ṣe mí bọ̀dá sá. ta ló lóyún tó wà mí ọkùnrin ní sá kí ló ṣe yín kí ló ṣe. bọ́n ṣe ń bi ní nìyẹn o àwọn ló gbé wa débí o. ọ̀sù ó ṣèdí ni. tẹ́tẹ́ ni o tẹ́tẹ́ lọ́lọ́ ta tó fà tẹ́tẹ́ dì báyìí o wọ́n lẹ́yìn ọ̀kan bàjẹ́. ṣáìdọ̀sù ta tẹ́tẹ́ ṣáìdọ̀sù ta tẹ́tẹ́ kí ló fi ta tẹ́tẹ́ èlò ló fi ta. ẹ sọ̀rọ̀. 50,000 mo fi ta bọ̀dá Saamu. 50,000 àpò ráìsì kan ló fi ta tẹ́tẹ́ tírélà ráìsì mélòó ló fẹ́ fi jẹ. 500,000 ló fẹ́ fi jẹ o òun la dèrò bí o ọlẹ́yìn ọ̀kan ló bàjẹ́. kò sí wàhálà kò sí wàhálà ó ti rí bó ṣe máa rí make sure kó 100,000 naira tàbí kó wá 150k tẹ́sí bá dání èèyàn máa ń tugun ni tí ò bá work ilé ìdádì yín abógbọ̀ ilé ìdádì yín lámọ́láṣọ pété tẹ́tẹ́ kò sí bó ṣe ní fi jẹ fúláàtì méjì ṣebí n tẹ́lẹ̀ dà ẹ́ mú nìyẹn ìwọ side hustle ìwọ tó yìí hustle orí 50k ó fi ta tẹ́tẹ́ can you see kò dé bá lọ́kì ẹ mú ni o kò bá lọ́kì ẹ mú ni torí àwọn míì tásí wọn máa ń dùn ún gan mi tí kò tí ẹ yé mi níwọ ẹ wo abẹ́gbọ́ wọ́n kàn ní kí n yọjú sí yín ni o kí n máa rọra lọ a lè rí bímọ o ẹjọ dọ́tọ̀. ẹ jẹ́ kó tọ́jú sísá. ẹ pẹ̀lẹ́. dọ́tọ̀ brasan. Dr. Mike. brasan. Dr. Mike Osogulo. brasan. báwo ni nǹkan. wà á òkè brasan. ẹ pẹ̀lẹ́
wàhálà àwọn patient yìí ò ní pa yín. a fi sùúrù sá. nígbà tí mo ti kí yín nínú ọ́fíìsì yín bẹ́ẹ̀ mo rò pé ẹ mọ̀ bẹ̀rẹ̀ máa wà. èmi ò mọ̀ pé ìgbà gan lẹ́ ń bọ̀ ìgbà tí mo dẹ̀ rí inú kámẹ́rà tí mo dẹ̀ rí pé ibi ìbàlẹ̀ ọ̀gbọ́n á ní kí n kú wá ṣe. nínú CCTV kámẹ́rà yìí lẹ́tí rí mi bẹ́ẹ̀. ẹ kú iṣẹ́ náà ẹ pẹ̀lẹ́ bọ́ ṣe wà yìí gbogbo hospital tó wà ní community pátápátá gbogbo àwọn doctor tó wà níbẹ̀ ọ̀rẹ́ mi ni wọ́n jẹ́ gbogbo àwọn police station tó wà ní gbogbo community wẹ̀wẹ̀ wa àwọn DPO tí wọ́n wà ń bẹ̀ ẹ gbà bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi ni wọ́n jẹ́ ẹ má jẹ́ sàárọ̀ nítorí tó jọ ẹ rí nínú wọn ẹ ṣe. mi ì dẹ̀ fẹ́ gbé kọ́ọ̀lù yìí. kí ni kókó play fóònù wọn lórí ìlú. ọmọ akọ̀kọ́ ti kí ni Fúnkẹ́ kí ló ṣẹlẹ̀ Fúnkẹ́ ewu lílí Fúnkẹ́ nǹkan náà tó bọ̀rọ̀ lélẹ̀ kí ló ṣe náà. báwo sílẹ̀ ẹ jẹ́ kí mo fẹ́ wò kankan ẹjọ́ máa jó lọ. kọ́mọ ló kí ni ẹjọ́ máa jó lọ. kí ló ṣe báyìí sọ̀rọ̀ náà. Fúnkẹ́ kí ló dé tẹ́lú kò tiẹ̀ báyìí. ẹ bá gbọ́ pẹ̀lú nǹkan tí mo rí pẹ̀lú nǹkan tí mo rí mo ti mọ ibi tí wàhálà ti wá pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wo yìí ogun ni o ohun tó ṣẹlẹ̀ bí kì í ṣọ̀rọ̀ hospital o àwọn Dr. Mike Osogulu bó ṣe wà bí wọ́n máa disturb yín ni o wọ́n máa disturb yín ni wọ́n máa gbowó lọ́wọ́ yín ni fóònù ríǹgì ń sìn ẹjọ́ ó tún jẹ́ àlùjọ ló wà bẹ́ẹ̀ òun ló fà tó fi dìde tó fi ń jó yìí nítumọ̀ wípé Ọlọ́run má jẹ́ kó jẹ́ pé bí ìjóná parí iṣẹ́ sí kíní yóò nàṣọ́ra o kíní yóò nàṣọ́ra bó ṣe wù kó rí spiritual lélẹ́yìí o doctor ẹ understand mi ẹ kàn fẹ́ máa gbowó wọn ṣeré ní kẹ́ni yẹn dẹ̀ tún pè padà tẹ́ni yẹn bá pè padà ṣe é máa rí nǹkan tí mo sọ bẹ́ẹ̀ ni pé kẹ́ni yẹn tún pè padà ẹ dẹ̀ ń dá mi lámù ṣé ẹ mọ̀ kó gún rẹ̀ ní bí ogún rẹ̀ ní náà. Fúnkẹ́ ẹyin náà kọ́ orin yẹn pa orin. mo fẹ́ fi jẹ́ẹ̀sì kankan. ẹ má pa o nísòro jókòó náà eléyìí ò ṣojú lásán o. ojú lásán bá àwọn ìkókò ìṣòro yìí náà ìkókò ìṣòro. Fúnkẹ́. Ọlọ́run tó ń tú àṣírí ohun òkùnkùn gbogbo ó yá gba ọpẹ́ wa. Àṣírí ìṣòro ogun tó ń jà àwọn ìránṣẹ́ rẹ̀ Olúwa ẹ wá tú o. Ayérayé ẹ wá tú o. Gbogbo ògo ló jẹ́ tirẹ̀. Ká máa yìn ọ́ lógo. Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù. èmi mo mú òun wá wọ́n ti gbé lọ sí hospital bó ṣe wà lórí ìjó ó dákú ni ó dákú wájú ọ̀dọ̀ mi dákúlọ mo sọ fáwọn èèyàn pé ẹ ṣáà ní sùúrù tí máa yanjú ọ̀rọ̀ ara ẹ̀ tán bó bá yẹ jẹ́ lọ́dọ̀ májíkà bí wọ́n á sọ fún yín òun ẹ̀gbọ́n tiẹ̀ lélẹ̀ lọ́mọ òun wá wọ́n ti gbé dé hospital bó ṣe wà mo ní káwọn ẹbí ẹ̀ ní sùúrù pé màá mú débì kan wà dé dá padà fún. ẹ kú ọ̀rọ̀ lu. ṣé o àmọ́ bí táwọn ọmọ wa náà máa dé ráfá mi ìmọ̀ bí ó wà báyìí ọ̀dọ̀ yẹ ni mo fílẹ̀sì lọ́mọdún méjì ìyá ẹ̀ òun ni wọ́n sọ pé bóyá àwọn ènìyàn lè tọ́jú ọmọ wọn ni wọ́n ràn wọ̀ràn ara mi pọ̀ wọ́n dẹ̀ pé mi ní máa bójú tó jù kò sí wàhálà àwọn ọlọ́mọ sọmọ ń ráfá o Kristiana lèmi sọmọ mi fúnra mi kan tó sọmọ ráfá. Ọlọ́run á máa san fún yín. àmín. àmọ́ mo fẹ́ bi yín léèrè ìbéèrè kan kí ni ìdí ẹ̀ gógó tó jẹ́ wípé tẹ́ ẹ bá ti ní ogun tí ìṣòro bá ti wà nú ayé yín àbẹ́ ti fara gba ọfà orí òkè lẹ̀ máa sáré sábà. ẹ púpọ̀ àwọn tó ní ìṣòro náà lọ́pọ̀ nínú chọ́ọ̀chì ìṣòro náà ló ń gbọ́ pọ̀lọpọ̀ wọn wá chọ́ọ̀chì lọ́mọdé àríbí ni àwọn náà ló tí wọn wá bí. Sàámú ẹ ṣe máa bá mi bá wọn sọ̀rọ̀ gbogbo ìgbà ló yẹ kẹ́ ẹ máa wá sí orí òkè kẹ́ ẹ wá máa béèrè fún agbára Ọlọ́run ó yẹ kẹ́ ẹ máa wá sórí òkè kẹ́ ẹ máa béèrè lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ràn yín lọ́wọ́ kẹ́ ẹ lè máa ṣe ìfẹ́ Ọlọ́run. kí lẹ̀ ń sọ ìsọ bẹ́ẹ̀ kò ṣe pé bí o lè bá wọn sọ̀rọ̀ mo sábà máa ń bá wọn ta àwọn míì sọ̀rọ̀ ayé wọn dẹ̀ máa ń yàtọ̀ abẹ́rẹ́ gbogbo àwọn ọmọ tó ń bá mi rìn ẹ̀rí pé ayé wọn neat ẹ̀rí pé àmúyan gan ní gbogbo wọn ìtójágbàlagbà gan tó bá mi sọ̀rọ̀ bọ̀dà ṣé ẹ̀ mú wọn yan gan láyé gbogbo wọn ṣe rí nìyẹn bọ́ọ̀tì gbà tọpọlọ mi máa ń ṣiṣẹ́ jù tí máa ń sòtọ̀rọ̀ fún yàn jù àárín òru ni ṣé bá wá pé àwọn ilé ìpín kan máa bọ̀ nínú yàrá mi láàrin òru kí wá jí wọn pẹ́pẹ́pẹ́ lóru ṣé wọn ní nǹkan mi wà bẹ́ẹ̀ lóòótọ́ mi ò wọṣọ sùn ṣé kí wá jí wọn pẹ́pẹ́ láàrin òru kí ni mo fẹ́ bá wọn sọ̀rọ̀ ṣọ́ọ̀ ní rògbò bí mo fẹ́ bá wọn lájọṣepọ̀ tí ò dẹ̀ ṣaṣọ lára mi ẹ fi wọ́n lẹ̀ àwọn ẹbí wọn máa mú wọn káàkiri báyìí wọ́n máa báyé wọn lọ ẹjọ́ kí ló fà tí wọ́n fi ń jójó káàkiri wọ́n máa jókòó kí ló ṣẹlẹ̀. fóònù mi fẹ́ ríǹgì ni.
mísíkì burúkú dẹ̀ ló wà lórí fóònù mi oníríngì tó mi o wọ́n máa bẹ̀rẹ̀ ijó gan ni o. ní kíni tí fóònù yẹn bá rìn wọn ò ní jó. ẹ má tọrọ yín first time tó bá kọ́ ríngì orin ẹ̀yùbá ló máa kọ́ second time orin àṣàkẹ́ ni lonely at the top gbẹgbẹgbẹgbẹgbẹ ṣé kí n play ẹ. mani ẹ má máa. Saamu wọ́n máa jó sí ìjókíjó kọ̀ọ̀kan lórí òkè yìí ijó ẹ̀mí náà máa jó. ẹ kò sí wàhálà bóyá kí n play lonely at the top lonely. ẹ wo ẹ fi ara yín balẹ̀ ohun tí ẹ̀mí Ọlọ́run bá mi sọ ni wípé ẹ ti kó nǹkan oní nǹkan. ẹ kó nǹkan oní nǹkan. ẹ dẹ̀ pín láàrin ara yín. wọ́n lè pín láàrin ara yín. kí ni nǹkan yẹn. kí ni nǹkan ọ̀hún. ẹ sọ̀rọ̀ náà wọ́n lè gbà nǹkan ẹnìkan ẹ dẹ̀ pín láàrin ara yín ẹ sọ nǹkan tó jẹ́. èwo lẹkún òṣì tẹ̀ ń sọ báyìí. kò ní nǹkan. kí ló kọ́ kí lẹ kọ́. lára àwọn tó bá rí báyìí inú èwo vibes èwo energy èwo steppings. o serious rárá oríyàn tó ṣe báyìí òní kan wo vibes kan wo steppings. ẹ fi wèrè ilé ẹ jẹ́ ká máa lọ. ẹ dúró ẹ rí nǹkan tí mo rí ẹ rí nǹkan tí mo rí kí ni ẹ rọra wọnú plastic yẹn owó ni wúlọ́lá àdèmà kówó yẹn kó kíni owó wèrè èmi ò lọ́wọ́ sí. kí ló ń sọ wèrè tó jẹ́ pé fúnra rẹ̀ ń sìn yìí ó lè kó dànù ó lè dáná sun ṣé kí n tún wá sọ nǹkan fún yín àwọn ọ̀tá tó máa ń rìn kiri yẹn wọ́n lè bọ́ síbẹ̀ ẹ̀sìn kọ́kọ́ owó yẹn ìfaré owó rẹ̀. ó make sense owó tó sọ yẹn make sense. jẹ́ ká ṣe máa kó. ẹ wá bá mi jó. ẹ máa gbà mí kẹ́ ẹ wọ́n ti kówó mi mo dáràn wọ́n ti fi jó kówó mi lọ owó ìjẹ́ pé Canada rẹ mo ti gbà owó tó jẹ́ wípé Amẹ́ríkà ló ti ná mi bẹ́ẹ̀ ṣe fi jó kówó mi yẹn ẹ máa jókòó wà owó ìjójú àgbo ló ti ná mi ẹ wá kó 70-34 ẹ̀yin ọmọ yìí ẹ gbà mí lọ́gàá ẹ máa jókòó wà ẹ ní ìgbúrò rí báyẹn ẹ máa kíjó mọ́lẹ̀ what ẹ kówó wèrè ẹ láyàláyà débi wípé ẹ dẹ̀ jí owó wèrè kó ẹ wò sọ bẹ́ẹ̀ ogun Ọlọ́run ò ní fi ń sílẹ̀ Ọlọ́run ò ní fi ń sílẹ̀ lọ́lá fatia ẹ má bínú orí òkè ni mo wà bóyá ń ṣe mí ní ẹjọ́ ẹ má bínú ẹ wò ẹ jẹ́ àbálọ ẹ yá dé lónìí bí lọ́sẹ̀ mú ẹ kówó wèrè ẹ jábàlọ. ẹ farabalẹ̀. ẹ̀yin méjèèjì ẹ dájú ara yín. ohun tẹ́ ẹ máa sọ ni pé ẹ jẹ́ káà náà ya wèrè ẹ ya wèrè ni. no bro Sam àwọn náà ti realize mistake wọn ẹ jẹ́ kí wòlíì bá ń gbàdúrà fún wọn. péjú ìwọ. I'm disappointed in you. I'm disappointed. ṣe rí nǹkan báyìí ṣe wá rí ìgbẹ̀yìn ohun téèyàn bá ṣe ẹ rí ìgbẹ̀yìn ẹ̀ bó ṣe ń rí báyìí. nígbà tí ẹ wo ṣoṣoṣo ẹ mọ̀ wípé wèrè ló lówó ẹ mọ̀ bẹ́ẹ̀ kì í ṣe pé ẹ mọ̀ o ẹ dẹ̀ wo ṣoṣo ẹ kó owó yẹn ṣẹ́yìn ò mọ̀ wípé àwọn wèrè tẹ̀ ń rí yẹn ọ̀pọ̀ wọn púpọ̀ nǹkan tẹ̀ rí wọ́n rí ohun tẹ́ ẹ mọ̀ wọ́n mọ̀ ọ́ àbí nígbà tẹ́ kó wo ṣoṣo tẹ́ kó wo wèrè ẹ fẹ́ ya wèrè ni ẹ fẹ́ ya wèrè ẹ dẹ̀ lọ kó wo wèrè kí lẹ́nu kò máa ṣẹlẹ̀ sí yín fásitì ijó tó máa kọ́kọ́ jó tí máa rí ẹ lójú ọ̀nà ibẹ̀ ojú ọ̀nà kan láti yé ẹni èmi àti lọ́ǹgì ọmọ 18 káàrí ẹni tó bẹ̀rẹ̀ báyìí tó jó bó ṣe fẹ̀dí sí mi rè kọ́lọ̀ pátá ẹ̀ mo rí ṣé mi ò rí ni èmi rainbow lówó ó yẹ lẹ́nu rainbow lówó tí ń ya wèrè díẹ̀díẹ̀ tí ń ya wèrè o first time tí wèrè lè tó máa ṣubú níwájú ilé mi wọ́n ń jójó yẹn náà ni èmi ò tiẹ̀ mọ̀
èmi ò mọ̀ kí nǹkan ló ń ṣe wọ́n àfi bẹ́ẹ̀ ló ṣubú ilẹ̀kẹ̀ tó wà yẹ á tó 120 ẹ bá rí ilẹ̀kẹ̀ yẹn kọ̀ọ̀kan ródóródóródó yẹn ó dàbí kí ní slider èèyàn lè slide lórí ẹ̀ báyìí wèrè léyìí ẹ ti ń ya wèrè àti ń rí òhò yìí àti rí òhò yìí gbogbo cliffage sí láàrin ta ó pọ́n bí nǹkan mi. wèrè yẹn ṣe dààmú. ẹ mọ̀lé ẹ̀. junction ló máa ń dúró sí àmọ́ junction tó máa ń dúró sí fa. ẹ mọ junction tó ń dúró. wọ́n mọ junction wèrè. ẹ máa lọ sí junction wèrè. ṣe rí iyekíye owó tó bá ká mọ́ yín lọ́wọ́ ẹ ṣáà rí pé owó yẹn ó ṣe díẹ̀ ẹ fún un. ó gbàdúrà o kò gbàdúrà o kò kan yín ẹ ṣáà fún un ẹ rí pé ó gbà lọ́wọ́ yín. kó gbà. tó bá ti gbà tẹ̀dẹ̀ rí pé kó sínú àpamọ́wẹ̀ ó ti tán. ẹ gbà sọ bẹ́ẹ̀ o tí mo ṣe máa ń nífẹ̀ẹ́ yín nìyẹn sọ bẹ́ẹ̀ o tí mo ẹ máa ń lọ straight to the point kí wọ́n padà lọ́kọ́lọ́ kó owó fún wèrè kí wèrè díẹ̀ finú fẹ́ dọ̀ kó ṣàdúrà fún wọn ẹ̀yin máa gba májíkà tí yín bọ̀kọ́ lọ ṣẹ̀tọ̀ ẹ lọ ṣẹ̀tọ̀ kẹ́ ẹ wá wèrè kan olólè pé yín ráyè yín o ní o. bàbá mi ẹ pẹ̀lẹ́ ẹ kú ọjà ẹ kú ọjà o mo rán àwọn sí ń jẹta ṣọ́jíṣẹ́. ó ní ṣọ́jíṣẹ́ ajá máa wá o. kí ló dé ṣé ìrajà lọ́wọ́ mi ni kí ló ṣẹlẹ̀. sọ́ọ̀rì sọ́ọ̀nì. kí ni. kó lóore ọlọ́mọ àti òbíkẹ́. ẹ fẹ́ rajà ni. wọ́n fún ẹ lówó ni wọ́n ní kó lọ náà kó ka iye tó jẹ́ má gba percentage mi o. Aisha kí ló ṣá ẹ ṣá gbogbo ẹ. ṣé dandan ni kò gbà ni ṣé dandan ni kò gbà. owó náà gbà á ó lè wọ́n lọ kó fún. báwo kó ó lè wọ́n lọ kó fún. ẹni lọ. wèrè ní ibi lọ́gbà yìí náà ti ya wèrè ẹgbẹ́ báyìí bàbá ẹ̀ kẹ́kọ̀ọ́ fún. àní tó tẹ̀ wá yàbí lẹ́nu dùn nínú gbogbo tó wà lẹ́yìn ni pé wèrè yẹn lòun wá síbí Ọlọ́run rán mọ́lẹ̀ fún yín níjẹta. wèrè wo mi ò rí rí. Ọlọ́run rán mọ́lẹ̀ fún yín. mi ò rí rí. ó lọ pẹ́ close mọ́ wèrè. bàdà sáà mo tó pé yín gangan ni ọkùnrin lẹ́yìn ẹ tètè bá wọn lé lọ. kí ni tèmi bí wọ́n lẹ́yìn lẹ́ máa fàdúrà lé wọn lọ wèrè ẹgbẹ́ àgọ́ àti wèrè kẹ́ẹ̀fì lé wèrè lọ. What a coincidence wèrè tẹ́ mọ̀rì wèrè tẹ́ dùn ún bí ó dẹ̀ wá ó dẹ̀ rìn wá àdúrà yín ló pe wèrè yẹn wá. bọ́lá ń ṣe ṣiṣẹ́ nìyẹn. àdúrà yín ló fa wèrè wá. agbára Ọlọ́run ni. ló fa wèrè wá. agbára Ọlọ́run ni. ó ti mọ̀lé ó mọ̀lé wèrè mọ̀lé. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó.